olórí ọmọọba akílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tó tún jẹ́ máyégún gbogbo ilẹ̀ Yorùbá tó sì tún jẹ́ olú ọmọ ìpínlẹ̀ Èkó tó tún wá jẹ́ gbajúgbajà àgbà olórin fújì ìyún Alhaji Wasiu Ayinde Ọmọgbọ́láhàn Masha Anífowóṣe ẹni tí gbogbo ayé mọ̀ sí K1 the Ultimate ó mà ti pàdánù ẹjọ́ tó pe àwọn ibi 5 ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ipò Awùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tó fẹ́ jẹ tó sì jẹ́ pé níṣe ni máyégún general gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pe Alhaji Wasiu Ayinde níṣe ni ó pàdánù ẹjọ́ tó ó kàbùkù bọ̀ ní ilé ẹjọ́ tó ó lọ. Ẹ rántí wípé Alhaji Wasiu Ayinde K1 the Ultimate ó fìfẹ́ hàn sípò Awùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tó ṣòfò lẹ́yìn ìpapòdà Awùjalẹ̀ ọba Síkírù Adétọ̀nà tí ó wáyé lóṣù keje ọdún tí a wà yìí tó sì jẹ́ pé níṣe ni K1 the Ultimate ìlú náà jẹ́ kó dìímọ̀ pé òun náà fẹ́ jẹ Awùjalẹ̀ o àti pé òun ló kàn lásìkò yìí. Ṣé tẹ́lẹ̀ ọmọ ìdílé ọba náà ní gbogbo ayé mọ̀ K1 the Ultimate sí nítorí pé kò fi bò ṣùgbọ́n ìdílé ọba Fìdípọ̀tẹ̀ ní Ìjẹ̀bú ni wọ́n ní bàbá náà sí bó tilẹ̀ jẹ́ pé lójijì tí ipò Awùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tó ṣí sílẹ̀ ní K1 the Ultimate ló máa jọ àwọn èèyàn lójú nígbà tó tún sọ pé òun tan mọ́ ìdílé ọba Fúsẹ́ngbùà àti ipò Awùjalẹ̀ kan ọ̀rọ̀ yìí ló sì di wàhálà nígbà tí àwọn ẹbí Fúsẹ́ngbùà tẹ́lẹ̀ àwọn ọmọ Alhaji Wasiu Ayinde àti pé gbogbo ìtàn tó ń papọ̀ ń tan mọ́ ọba kan tó ń jẹ́ ọba Jábíàrà tó tan mọ́ ìdílé Fúsẹ́ngbùà kò sóòótọ́ nínú ẹ̀ ìní ọ̀rọ̀ máa di yánpọnyánrin tó sì jẹ́ pé níṣe ni Alhaji Wasiu Ayinde Masha ìyún K1 the Ultimate tó ń pè ní adé orí ọ̀kín ni ló máa gbé ìjọba ìpínlẹ̀ Ògùn àti gómìnà Dàpọ̀ Abíọ́dún kọmíṣánná ọ̀rọ̀ ìfinijoyè àti olórí ẹbí Fúsẹ́ngbùà pẹ̀lú olórí àwọn afọbajẹ Awùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú inú máa gbé ogun wọn lọ sí ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ògùn ìyún High Court of Ogun State High Court tó wà ní ìlú Ìjẹ̀bú Òde wípé kí wọ́n sì fagilé yíyan Awùjalẹ̀ tuntun náà dìgbà tí wọn yóò gbọ́ ẹjọ́ lórí ẹjọ́ tí òun pè ṣá ọlọ́jọ́ Ajé tí ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí èyí tí í ṣe ọjọ́ 22 nínú oṣù kejìlá ọdún yìí the 22nd of December 2025 ìní adájọ́ ló máa gbọ́ ẹjọ́ lórí ẹjọ́ tí K1 the Ultimate pè náà ṣùgbọ́n tí onídàájọ́ AA Ọmọníyì tó fẹ́ gbọ́ ẹjọ́ ọ̀hún tó da ẹjọ́ tí K1 the Ultimate pè pé wọn kàn dá ìyànsípò Awùjalẹ̀ dúró ká fagilé náà tó da ẹjọ́ náà nù ó ní ò lẹ́sẹ̀ ńlẹ̀ o kí àwọn ìjọba ìpínlẹ̀ Ògùn ká tẹ̀síwájú nípa ìgbésẹ̀ wọn láti yan Awùjalẹ̀ tó sì mú ọjọ́ 14 nínú oṣù kìíní ọdún tó ń bọ̀ the 14th of January 2026 gẹ́gẹ́ bí ọjọ́ tí ìgbẹ́jọ́ gidi yóò bẹ̀rẹ̀ lórí ẹjọ́ tí K1 the Ultimate tó